quarters ní Igede-Ekiti iná bí ọbí bàbá rẹ̀ ò aláyé ire. Ọmọ alágbá àgbá jẹ̀gíjẹ̀gí ọ̀nà Okeloro. Àgbá ìwọ̀n àjòrí ìwọ̀n àjọ̀dọ̀. Ọmú kókó ọ̀nì yàkàgbá. Àkàyà àgbárọ̀. Ọmọ ẹlẹ́gẹ̀ ẹ̀gẹ̀ ọ̀rìn sáká. Ẹ̀gẹ̀ kan mú kókó ọ̀nì ìgbò kẹ̀gẹ̀ mọ́yẹ̀. Ọmọ atẹ́pẹ́ pẹ́tò èsì. Ọ̀kúta mẹ́ta ọ̀nà Okeloro. Mọ̀gbọ́sẹ̀ tí kàn. Ọ̀kàn yìí kí mi okun. Ọ̀kàn yìí ṣe ni mẹ́rin náà kí mo ṣe gbọ́sẹ̀ tí. Ayé o, ǹbá lọ ni ǹbá ṣe ni lóore. Ọmọ olúroko àtẹrí igi balẹ̀ o. Ọmọ àjẹkára àsùnwọ̀n dolúṣu. Ó ṣojú àgbárò roro. Èyí ṣojú ríro mọ́ o, ìṣẹ̀dálẹ̀ wúlérí ni. Ọmọ apatẹ́sùn wọn lẹ́yìn ìkúlé òde. Ajánu kan ní mo bá yín jẹ mẹ́ẹ̀ bá yín ju ọ̀hún lẹ́rìn lúgbò mọ̀já. Ìdíkàrà kí n mú jẹ tán. Kí n mókùn wèrè wèrè tẹ́. Ọmọ ìgbódùjà kalẹ̀ kọ́gún. Chief Olúṣọlá Ògúnládé ilé bàbá rẹ̀ ní mo sì àmẹ́kàn sí lọ. Ọmọ òrìṣàdì méjì ọkùnrin. Ó fúnni lẹ́wà ó tún fún lágbára. Ọmọ ògùn ilé láṣẹ ewu pápápá. Ọmọ aláìrè lílà ọ̀nà Okeloro. Ọní sásìkò òjò pa. Ọmọ olódò lóró àrí ìṣòkù. Ọmọ olódò lóró abẹ́ni mẹ́mú. Oníṣòkù níbẹ̀ ajá mímú rẹ̀ jẹ́. Ọmọ àtọ́bọ̀ lójú ọkùnrin. Ọmọ òdì ìgbọ́rọ̀yìn lẹ́kù. Ọmọ àrígbó dìrí oge. Ọmọ amọ́kadé lójú. Ọmọ àjẹwà àjẹwà ìlẹ̀kẹ̀ o. Ọmọ Mrs. Eunice